dojú ẹ̀ pátápátá women leader Pasuma fans club worldwide Chief Mrs Shakirat Gentry àwọn náà máa tó ti sọ̀rọ̀ jáde báyìí o wọ́n ti sọ̀rọ̀ lórí gbàgbós tó ń lọ ní orí social media nípa Obesere àti Pasuma. Chief Mrs Shakirat wọ́n fohùn lẹ̀ gidi fún Obesere ni o wọ́n ní ṣé kò yé pé àwọn fans Pasuma wọ́n ṣeré rárá ṣé kò yé Obesere pé àwọn fans Pasuma wọ́n pọ̀ ńlẹ̀ gidigidi ní pé tán bá lọ gborí wa wọ́n máa jẹyàn wọn léṣo. Kódà àwọn tó jó máa yé Obesere wípé díẹ̀ ló sì rí nínú àwọn fans Paso tó ń tákù ẹ̀ lọ́wọ́ yìí o ò ní táwọn fans Paso bá ṣetán pẹ̀lú wọn wọ́n máa sáré wọlé wọ́n máa rápálá wọ nǹkan míì ni. Ẹ wo eléyìí lágbára ẹ̀yin èèyàn ẹ ti jàjọ wo fọ́nrán yìí ká gbọ́ àwọn ohùn tí Chief Mrs Shakirat tó jẹ́ women leader Pasuma fans club worldwide tó fi ránṣẹ́ sí Obesere lórí ọ̀rọ̀ rògbòdìyàn tó ń lọ láàrin òun pẹ̀lú Pasuma lórí ayélujára. Kẹ́dẹ̀ má bá mi fèrò tiyín sí kọ́mẹ́ǹtì kẹ́yìn tá bá wá ṣe tán àwa kàǹkà táwọn èèyàn náà sọ ní comment section káàtì ẹ̀gbọ́ bóyá àwọn èèyàn náà support women leader Pasuma fans club ni àbí wọ́n fún àwọn náà ní gbàgbós míì ní comment section tiwọn náà ni. Ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa lórí Facebook ẹ má bá mi follow Digi Naija online TV lórí Facebook lórí YouTube ẹ má bá mi subscribe ẹ má like kẹ́dẹ̀ má bá mi share fídíò yìí ó yá ìjà àjẹjọ wo fọ́nrán ẹ̀yin èèyàn. Orúkọ mi ni Chief Mrs Shakirat Ọmọlàbákẹ́ Gentry Adédèjì tí mo jẹ́ national woman leader Pasuma fans club worldwide. Aṣíwájú gbogbo obìnrin káfàtà ẹ̀yin tiwa ẹ máa ṣe ẹ kú ojoojúmọ́ ẹ kú kó lè dà. Àwọn arábí kò yé wọn ò mọ̀ o bóyá àwọn ọ̀rẹ́ ni sọ fún wọn pa strong gan Pasuma fans club a strong gan àwọn olólùfẹ́ Pasuma wọ́n strong gan tó bá ní nǹkan lè kókókó bí ojú ọ̀tá Ọlọ́run àwa là ń jẹ́ bẹ́ẹ̀ o olúmọ̀ọ́rọ̀ kìíní wa aṣòro tì gbogbo ẹ̀yin tẹ́ ìṣẹ́nu yànmọ̀yànmọ̀ rádaràda tó ẹ pẹ́ lẹ́ni méjì tẹ́ fẹ́ máa fi ta inú industry mọ̀ àfàlájì wa àfiwàsó Àlàbí Pasuma mo fàsìkò yìí sọ fún ipa dúró déédéé o Pasuma fans club ó strong gan ro dáadáa o lọ́gbọ́n nǹkan tí Ṣẹ̀fíù sọ fún yín pé tẹ́ bá ti bú Paso àwọn fáǹsì ẹ̀ máa jáde wọ́n máa kẹ̀yìn sí yín ẹ stop ẹ̀ náà àwọn ẹ̀yin amúnibúni ẹran ọ̀bí yẹ yìí kí ló dé tá ì ṣe rádaràdà báyìí kí ló dé tá ì ṣe bí ẹni pé ẹ̀kọ́ gbóná nìyí báyìí tá ì ń ta káàkiri bí epo gbóná ẹ ṣọ́ṣe náà ṣọ́sọ fún ipò tí rẹ̀ wá ni kò kí rẹ̀ wá àga torúkọ Alhaji Wasiu Alabi Pasuma tó bá ti wà ń bẹ tó bá ti bọ́ sínú ẹ̀ kò kí ń rẹwà aníbàdàn kò ṣeré ẹ ṣàmúnibúni kọ́ làwọn ilé ẹran bí ẹ báyìí aníbàdàn kò ṣeré à ń bínú aníbàdàn kò ṣeré à ń bínú Ìbàdàn mi torí ẹ ò pé tí sáyẹ̀nsì ẹ ti sọnù tó fòbọ̀ sí títì ṣọ́ fi ṣe yín ni ṣó ní nǹkan míì lú lọ́rọ̀ yín ni tẹ́ bá dàgbà ẹ̀dẹ̀ kó sápò ẹ kó sápò náà àwọn tó sájìṣọ ṣe kékeré lébùté mẹ́ta ṣáṣìwà ń bẹ ṣọ́ọ̀tì lọ́ọ̀bì kan ni wọ́n ì lọ́ọ̀bì kan náà ẹ̀yin tẹ́jọ́ lọ sí Jubril Martins wà ń bẹ náà tó bá tẹ̀ wájú gbogbo èèyàn lọ tó ń fò káàkiri pé ojú lágbájá lójú ta má fàlàyé tiwa tààyàn ó máa tẹ̀sí ẹ̀yin ológo yesterday ògo yín ti lọ ẹ̀wọ̀n tó fẹ́ bá yín fà sókè ẹ má forúkọ àlàyé tiwa gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń lo orúkọ Pasuma ní ìkun àbí méjì tẹ́ fi débi tẹ́ dé tẹ́ bá débẹ̀ tọ̀ tẹ́ bá sọ pé wèrè ní ẹlẹ́dẹ̀ẹ́ máa bí yín ṣá bẹ́ẹ̀ má máa ṣe wèrèwèrè káàkiri yẹn ẹlẹ́dẹ̀ẹ́ máa bí yín ṣá àwa Pasuma fans club are strong gan mo ń fàsìkò yìí sọ fún ẹ àwọn ọmọ ẹran Ìbàdàn àwọn amúnibúyẹ bí ọdẹ bú Ìbàdàn sí ara léèyàn lèèyàn ń bú ẹ̀yin amúnibú ni ẹran bí yẹ yìí mo ń fàsìkò yìí sọ fún ẹ Pasuma fans club ó strong gan àìtí ìjáde rárá àìtí ìsọ̀rọ̀ àìtí ìbẹ̀rẹ̀ o tá a bá bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ni tá a bá bẹ̀rẹ̀ ó máa sú ẹ ṣó ti yẹ torí pé ayé ìgbà kan lẹ máa ń ṣe bí wèrè sí Paso tọ́tọ̀ ẹ máa bẹ́ kiri báyìí ẹ máa sọ̀rọ̀ bí tó lórí burúkú
kò sí nǹkan tí ò kì í gbẹnu yín sí ńgbà yẹn bẹ́ẹ̀ tí ń sìn ojú ti là gan everybody ti ríran àti mọ ibi tá à ń lọ tẹ́ bá ti bẹ́ wá sìn ẹ̀ ní bẹ́ẹ̀ pé lọ mọ́ Ọlọ́run a máa mú yín sọ́wọ́ bíi chicken wọ́n ń fi gbogbo ẹnu sọ gbogbo ẹ̀yin olórin tá à ń rúdù tí pàṣọ tá à ń ṣe bíi pé wèrè wà lórí yín wèrè tó wà lórí yín a máa sọ kalẹ̀ fún yín ṣó ti yé ọmọ ẹran kejì ọmọ ẹran ògo yesterday ògo tó ti kú ó fẹ́ jí dìde awítán àbúrò ẹ̀ náà ṣe bí òpònú káàkiri lórí ìkíní ṣé ẹ̀ sinwin ni àbẹ́ ìṣirè ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ ṣó ti yé ẹ stop ṣe bẹ́ẹ̀ tó bá ń wọ ẹgbẹ́ ẹ lọ dúró síbi tó bá fẹ́ dúró sí kó lọ wọ ẹgbẹ́ ẹ lọ́hùn ṣó ti yé wọ́n àtàwọn barista lẹ́jọ́ ló gbà kó káyé wọ́n àtàwọn kò káyé ṣó ti yé ẹ ògo yẹn lẹ mọ bẹ ìfẹ́ ṣe ògo yẹn ti ń gílítà jù ó ti sú yẹn ẹ mọ bẹ ìfẹ́ ṣe ẹ ti ṣe ẹ rí ṣe ẹ ń bó ṣìkiri náà ni ṣó ti yé ọ̀gbẹ́ni lọkọ jẹ má kó mi gbogbo nǹkan tó pọ̀ sílẹ̀ ẹ̀bẹ̀ sí ní kó mi padà wo àti tani níwájú tani àti tani ṣé nǹkan ṣí ẹ pẹ̀lú àwọn ìdílé ẹ o tẹ̀ wá rí nǹkan kan sọ mọ́ ẹ kàn bọ́ síta bí ẹran ṣá tẹ bá ti bẹ́ síta yẹn pàṣẹ lẹ fẹ́ bẹ́ sí ṣé ògo yẹn ń dà yín láàmú ni ẹ mọ bẹ ìfẹ́ ṣe ó ti pọ̀ jù fún yín ẹ ti wádìí ẹ̀ rí ó ti ń dà yín láàmú sẹ́ǹsì yín ò fẹ́ pé mọ́ ẹ stop ṣe bẹ́ẹ̀ o aláyé ọmọ rápálá wọ ìbò tán ní rápálá wọ stop well you better stop it tó bá stop ó pọ̀ tó wà o nínú ayé ó pọ̀ tó fáǹsì Paso Ọlọ́run ọmọ táyé sọ lọ́wọ́lọ́wọ́ yìí ni ẹ gbà fọ́gà yín bọ́lá ń ṣe sọ nìyẹn tẹ́ẹ̀ bá ti gbà fún ẹ máa kan àbùkù káàkiri àbùkù tó ń kàn yóò ti tò ó máa kàn wọnú January to December ni jẹ́ ká jọ start ẹ̀ ó ti yẹ tá bá ti start ẹ̀ ó lè rí finishing Ọlọ́run ó ní rí ó máa sá padà láàrin méjì sórí ẹ pé ṣá òpònú àgbàlagbà fọ́ fún gbèmí idiot wà títa ní níwájú ta ni oríṣiríṣi ẹgbẹ́gun ògùn ẹ̀ tó ti sọnù third mainland ló sọnù sí òun fẹ́ wá yẹn látara Paso òun fẹ́ fi Paso táyín ṣóòṣì èrè ni wo àtàwọn fámìlì ẹ̀ tẹ́jọ́ ń kọrin pọ̀ ṣẹjọ́ ń ṣì èrè ni orí yín ti dàrú. ó ga o ṣe ti gbọ́ bó ṣe fohùn lẹ̀ gidi fún Òbésèré Alhaji Abbas ọmọ Rápálá ó ní agbára ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà tó fi wó ìhà owó ló kọ sí yín ẹ má bá mi sọ opinion ti yín sí comment ẹ já lọ ka comment section ẹ já wò bóyá àwọn èèyàn support ìyá Shakirat ni àbí wọ́n fáwọn náà gbàgbós míì ní comment section tiwọn. ọ̀gá yóò bá ṣe wò ní comment section Ari Ebenezer Akintoomide ó ní ẹ fẹ́ báyé Paso jẹ́ ni tọ̀ ṣẹ́yìn yẹn náà ti rí báyìí gbàs kan lélẹ̀ ilé ìrí tí wọ́n ń fún ìyá Shakirat wọ́n ní sáwọn náà fẹ́ báyé Paso jẹ́ ni pẹ̀lú gbogbo dragging tó ń drag Òbésèré lórí social media yìí. Mohammed K Gbàdámọ́sí ó náà ní God punish your mouth by referring to papa as ẹran olórí burúkú aṣáwó obìnrin. Gbàsgbòsè eléyìí náà tún tìkì o eléyìí tìkì òkò ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin èèyàn ìyá Shakirat ṣé wọ́n ní yẹrí báyìí òkò ọ̀rọ̀ yìí lágbára. Sunday Ogunsanya ó náà ní Òbésèré have been doing it. He do it for Easy Kabaka and Rashid Ayinde. Now Òbésèré need promotion. He need Paso to trend. Ọmọ Rápálá Ìrọ̀lábí ológo àná. Ọkọ̀ ọ̀rọ̀ míì tún leléyìí ò fún ọmọ Rápálá. Ó ga o. Àwọn èèyàn lẹ́nu gidi ṣáà ní comment section. Eléyìí lágbára. Irú ọkọ̀ ọ̀rọ̀ burúkú wo leléyìí tí Sunday jù lọ Òbésèré báyìí. Ẹyẹ èèyàn. Eléyìí pọ̀ o. Ẹ sì jẹ́ àwo comment mi. Another comment Aládé Lálókun ó náà ní Paso fan alpha always 100%. Strong bass, strong fan, strong music with strong musician. Alabi ológo
Wúrà Òṣàtì ó lágbára o. Desmond Akin òun náà ní alábùkún ní Obesere àti àbúrò rẹ̀ ẹlẹ́wọ̀n yẹn. We will disgrace them till eternity if they don't call themselves to order. Okay o, aláwọn fans Pasuma wọn ò fẹ́ gbà rárá. Ẹ tún gbọ́n tí Desmond sọ báyìí. Another commenter, Adio Ọláọmọlá òun náà ní an Ibadan history. We didn't heard that ọmọ àlè wọn rise one Fuji artist up. All that are there are Pasuma products. God will judge them. Òkòrò tún lọ bá àwọn ará Ìbàdàn. Òkòrò tún lọ bá àwọn ará Ìbàdàn báyìí. Wọ́n ti ní nínú history àwọn ará Ìbàdàn àwọn ò gbọ́ pé àwọn onífújì wọ́n ti gbé míì kan nínú wọn lọ́wọ́ sókè. Wọ́n ní Paso náà ló ń gbé gbogbo àwọn ọmọ Ìbàdàn tó jẹ́ ọmọ Ìbàdàn lórí fújì kéékèèké. Wọ́n láwọn náà ń gbé wọn lọ́wọ́ sókè. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé bó ṣe rí nìyẹn. Ẹ má bá mi jù dáhùn tí yín sí kọ́mẹ́ǹtì o ẹ̀yin ọmọ Ìbàdàn. Ó lágbára. Ọlásùnkànmí Ọláníyì náà ní if not politics even K1 know how Pasuma big reach in the industry. Okay o, ẹ gbọ́ wàhálà wà o. Abíóyè Muyideen náà ni people should forgive Obesere. He's trying all his possible best to gain back his popularity back in the music industry. Did you think Obesere is happy with the way he started using durag and bandana on his head at 59 years age? Kí ló dé àwọn èèyàn pẹ̀lẹ́ nù. Ẹ tún gbọ́ style tí Abíóyè tóun tún fi sọ̀rọ̀ sí Obesere báyìí nítorí Ọlọ́run. Ó ní ṣé wọ́n rò pé inú Obesere náà dùn pẹ̀lú duragi àti bandana tó ń dé sórí ni. Inú wọn ò ṣe wá ní dùn, wọ́n tún ní at 59 years. Ṣé èjì kan wà tí yóò gbọ́dọ̀ máa lo duragi àti bandana ni? Ẹ̀yin èèyàn ẹ máa bá mi jù dáhùn tí yín sí kọ́mẹ̀ntì o torí lè wá tòjú súyàn báyìí. Taofik Lateef náà ni àwọn báwo ẹ̀mí wọn á fẹ́ bó up PFC yóò Pasuma fans club. Ó lágbára. Another commenter Ibrahim Adeola ó náà ní màmá mi kò ní bàjẹ́ fún yín ológo àná ni Obesere ó fẹ́ rí ní ògo ẹ̀ ní ṣùgbọ́n ó ti late. Ẹni kó lọ san gbèsè owó tó jẹ Love Idris ní Agége. Tọ́ ilé lágbára ilé ìgbẹ́nu tán ó lẹ́tíkẹ́ o ẹ̀yin èèyàn ṣe ti gbọ́ àwọn oríṣiríṣi gbàspos táwọn commenters ń fún Obesere ní comment section. Ọdún náà wọ́n fún ìyá Shakirat tó jẹ́ women leader Pasuma fans club náà àwọn fans Obesere náà àwọn náà ju gbàspos míì padà lu ìyá Shakirat o. Ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn tó fi wò. Ìyàwó ló kọ sí yín ẹ máa bá mi jù dáhùn tẹ̀yìn sí comment opinion yín ẹ máa bá mi sọ sí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija online TV lórí Facebook bẹ́ẹ̀ bá ti follow wa. Ẹ rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share fídíò yìí ká tó pàdé láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi tí ẹ ń gbọ́ mi ní gbogbo ìgbà.